Ẹ dákun, gbogbo ẹ̀yin ọkùnrin tó ṣe pé bí ìjà bá ti ṣẹlẹ̀ nù ilé báyìí, èyí oúnjẹ ẹ̀ ní jẹ, èyí oko gbígbé pamọ́ ni, èyí owó skul ọmọ, oúnjẹ ọmọ, owó ọmọ ẹ̀ ní fílẹ̀ mọ́ torí ìjà ti ṣẹlẹ̀. Ìmí inú yín náà wọ́n mọ̀ pé kò ní gbé fóònù nítorí pé ẹ̀ ń jà. Ìwà jẹ́ ìwà abú ni. Ọlọ́run lọ́mọ ẹni tó ṣe yín tọ́ yín báhùn tó ṣe wípé bí ìjà bá sì ti ṣẹlẹ̀ ó di lẹ́mọ̀ yàn ní ilé. Àwọn ọkùnrin tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ immatured men nìyẹn, àwọn baby husband nígbèsí pé baby ni ń pera wọn láyé òde òní. Tẹ́wàá torí pé ìjà kan ti ṣẹlẹ̀ tà ìṣẹlẹ̀, èyí oúnjẹ ẹ̀ kọ́lẹ̀ ẹlòmíì oṣù mẹ́fà ọdún kan ní ìbáyàwó yòdì nù ilé wóróworó ní gbogbo yẹn. Ìwọ ọkùnrin tó bá sì ń torí pé bínú ń ṣe ìjà ṣẹlẹ̀ nù ilé oúnjẹ ò ní jẹ, o ò qualify láti fẹ́ ìyàwó, you are not yet ready. Gbogbo women conference tí wọ́n ti ṣe they have had enough. Men conference ló kù kí wọ́n mọ̀ ṣe nísìn. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin upbringing tán ní very very poor upbringing ni. Tẹ́ bá ti ráwọn ọmọkùnrin míì ẹ ti mọ̀ pé yes they were not trained to be a good husband. I'm telling you, àwọn ọmọkùnrin láti kékeré ní ti máa ń bá wọn lọ, kò sí nǹkan kan tí wọ́n lè dá sí inú ilé. Àwọn pẹ́rẹ́ǹtì mi báyìí ọmọbìnrin nìkan ni wọ́n kò zẹ́ lé sí lọ́rùn. Àwọn ọkùnrin wọn wà dàgbà pẹ̀lú òfìfo orí, their head is so empty, no maturity, emotional maturity kò sí, psychologically báàbù gbogbo ẹ̀yàn yán. Only a baby husband ní ọkọ oúnjẹ ńlẹ̀ torí misunderstanding. Ẹlòmíì ọkọ oúnjẹ owó wọn ò ní mú kalẹ̀, wọn ò dínú ṣuṣuṣu bí òbó kọ́kọ́ ni. Kí wá ni where is now maturity? Where is your maturity? The fact that you are a leader, bọ́ jẹ́ leader nínú ilé, ó jẹ́ adarí nínú ilé, á dínú ṣuṣuṣu torí ìjà tó ṣẹlẹ̀. Iye oúnjẹ ẹ̀ ní jẹ mọ́. Àwa sì wá lọ tẹ́ wà bọ̀ ẹ̀yin náà lẹ́díjà ń lẹ̀. Rádaràdá ni gbogbo yẹn, immaturity ìwọ ọmọdé ni. Bóyá bébí tàn sí ń pè yín lọ́jọ́ ẹ máa ṣe bí ọmọ èké. Eré mi ọmọ bẹ́ẹ̀ yóò ṣe máa podidi ìbálé ilé ń bébí tẹ̀sí mọ̀ pé bọ́ bá ṣe yé kálukú sí ni. Àmọ́ wọ́n lẹ́yìn kan bí ìjà bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n lẹ́ẹ̀ní jẹun. Wọ́n ní ṣe lẹ́ẹ̀kọ́ ń jẹ́ lẹ́tẹ̀ẹ́ dínú ṣuṣuṣu. Rubbish ni gbogbo yẹn. Go and grow up. Ẹ lọ grow up. Ẹ lọ grow up. Ju aláyé ti dáyé. Àwọn bàbá máa ń jẹ ni. Wọ́n bàbá ọ̀jẹ̀ ọ̀kọ́ ń jẹ́ lẹ́rìí. Life and direct. Àwọn òtí ẹ̀mọ̀ gan kí wọ́n máa jà àwọn ọjà lójú wa rí. Ẹ̀yin òde òní yìí ṣe dínú ṣuṣuṣu ni. Bóyá náà ló sì dájà ńlẹ̀ ogun ọ̀rọ̀ material sí yín tẹ̀ ń kó kiri. Ṣé bẹ́ẹ̀ bá ń bínú sàn náà ṣe bẹ́ẹ̀ ṣe mọ́ ọkọ̀ ń jẹ wọ́n lẹ́nu. Mo béèrè wò. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin jọ̀ǹba àṣíjú sí yín báyìí. Ìmí inú yín ọ̀padà búlọ́ọ̀kù mi ni. Gbogbo obìnrin tẹ́ ẹ fẹ́ lé gbogbo wọn inú wọn ò dùn sí èpè ní wọ́n ṣẹ́ fún ìráyè. Nígbè pé ìwọ orí ibúlẹ̀ ń wú. Ìmí ò ní súnmọ́ yàwó. Ìmí ò ní jọ oúnjẹ tí yàwó bá sè. Wọ́n mọ̀ kí kò ní dáhùn. Agídí òfò. O proof nkankan. You are only proving that you are not well brought up. Wọn ò train ìjẹ́ ọkọ fún ọ. Wọ́n máa train èèyàn ni. Èèyàn náà ò tún rẹ̀ train. Ayọ̀ pé èèyàn ọjọ́ kọ alálùbáríkà. Ẹ máa yóò dì inú ilé. Ẹ máa bá yà jà. Ọmọ bá kí í ó dì ìṣòro. Ọmọ ó béèrè owó lásán. Ẹ máa jágbe mọ́ ọmọ ọdún kan ọmọ ọdún méjì inú ilé. Àjẹ́ náà ń perú rẹ̀ ọkùnrin tí bá ti ń torí fún àtìyàwó ń jà. Kò fọ́ ọmọ lówó oúnjẹ, kò fọ́ ọmọ lówó skul. Àjẹ́ ni irú ọkùnrin báwọn. Àjẹ́ ni. Àjẹ́ òun ni. Wọ́n mọ̀ dáná náà ẹ̀ ní jẹun. Ìyí owó ẹ̀ ní ìmúlẹ̀. Ẹ máa fapá jánu kiri lẹ̀. Ìyí oko ẹ̀ gbé pa wọ́n. Gbogbo yín ò ní mí ní ẹ lọ rè yí padà. Ṣé ẹ ti gbọ́? Ẹ lọ yí padà ní o. Dínú ṣuṣuṣu máa ń yóò di kiri ilẹ̀. Máa dálẹ̀ fìfo kọjá òdìdí ìbálé ilé. Obìn lámọ̀ sí máa ń ṣe gbogbo eléyìí ń tẹ̀lẹ́tẹ̀lẹ́. Ọ̀nà ọkùnrin mi gan ṣe. Wọ́n lé mi ìbẹ̀ bá pè gan kò ní gbé. Ìmí gan tó bá ṣe pé ibi wọn bá ti ń pè ọ́ tó gbé bóyá tí ó gbẹ̀mí ẹ̀ là ní wọ́n fẹ́ sọ fún ọ.
àmọ́ nítorí pé jà ti ṣẹlẹ̀ tí wọ́n ń pè ọ́ ò gbé kọ́ọ̀lù ó rò pé torí ọ̀rọ̀ ọjà ni wọ́n ṣe fẹ́ pè ọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ń yóò di ẹ nítumọ̀ sàn ìyàwó yín mọ́ wọ́n kàn ń gà yín ni ó lẹ ṣe fẹ́ nítumọ̀ sí wọn. ń gbọ́ jẹ́ pé ibi tọ́ yẹ á ti bá yín àbá yín bẹ̀ níbi place of maturity ibẹ̀ lọkùnrin wà lẹ́ẹ̀máa yan odi gbáà odidi ọkùnrin kùn. bó sì ṣe pé bébí wọn ń pè bó lẹ́sẹ̀ ní mọ̀ ṣe bí ọmọ tí sì mú lọ. rábìràbìnà sí yín gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ń yàn ìyàwó yín lódì ẹ kò lórí péèjì mi àfẹ́ rí bí wọn mature men là ń wá ń bí. ẹ ti gbọ́.